Kálẹ̀ ẹ̀yin ènìyàn mi mú kí wá nílé lóko níbo kíbi tí ẹ bá wà. Wèrè la fi ń wo wèrè. 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 Ìyá ìfarakí. Ó farakí fún àwọn àfáà wọ̀nyí. Nígbà tí àlejò tó bá ń júwe ibi tí onílé fẹ́ gbà, ẹ rí pé ọ̀rọ̀ dé. Ọ̀rọ̀ dé o, ègbè kó. Ọ̀rọ̀ dé níbi tí àlejò bá ti ń fi tó bá ti ń júwe pé ibi ni onílé fẹ́ gbà. Ẹ jẹ́ ká yára wa lọ́pọ̀, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. Ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. Ilẹ̀ Yorùbá, ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọba wa, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o. Kò fọ́nì rárá o. Nǹkan tí mò ń sọ yìí ò fọ́nì. Ẹ wo fọ́nrán tí mo fẹ́ fi hàn báyìí. Ẹ wá wò pé nǹkan tí ń ṣe wá. Tí màá ṣe pé arábìnrin jẹ́ akíkanjú. Ó ní tí ẹ bá fa wèrè á ṣe ìyá yín. Ìyá ní tẹ́ bá ṣe wèrè á ṣe ìyá yín o. Olóhùn á gbé ọ̀pẹ̀lẹ̀ jáde tẹ́ bá sọ pé ẹ fẹ́ ṣáàlà wá kù bá rùn kankan. Fún wa gbé ọ̀pẹ̀lẹ̀ jáde. Ẹ wá wo ẹni tí Ṣàngó bá tojú ẹ̀ tó bá tojú ẹ̀ wọ́n bá ìrùn bú ọba kù so. Òun lọ̀rọ̀ tó wà ńlẹ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo fọ́nrán ìkàtọ̀ ẹ̀ tó tẹ̀síwájú. Nǹkan bẹ́ẹ̀ o, mo like action yá yìí. Ó ga o, nǹkan wà gan o. Tí ò bá wá sí social media, àwọn èèyàn wá ti gbẹ̀gbin gan o. Ó ti pẹ́ táwọn ìyá wa ti ń jìyà àwọn bàbá wa wọ̀nyí. Ẹ jẹ́ ká kọ́kọ́ wo nǹkan tí ìyá yìí sọ. Wọ́n fẹ́ máa gbalẹ̀ bí díẹ̀ díẹ̀ nìyẹn náà lè gba ìrìn. Ògo nílò ní jẹ́ fún mi. Ẹ bẹ́ẹ̀ náà Yínká. Èmi mo sọ bẹ́ẹ̀. Ó yẹ já lọ. Ẹ já lọ. Ó yá ẹ̀. Ọwọ́ wà náà oníṣẹ̀ṣẹ̀ tó máa ń fi ọ̀nà fún pé kálá kọjá. Ní kẹ́ni sẹ̀sẹ̀ mọ̀ kọjá. Nígbà tó ti fẹ́ wá bí. Ẹ ṣe wọ́n sọ fún bàbá tó máa kọjá bí. Ẹ̀gbọ́n máa gbọ́ kàrà kọjá. Àwa jọ wà láládùúgbò ni. Ẹ wá gbalẹ̀ bí ẹ wá rẹ̀ tìlú wa. Ẹ fẹ́ máa pàṣẹ ibi tá a gbà. Àbí? Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ó bí mi náà má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Àfọ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Àníkẹ́mi máa ṣe pé fànàbí. Ànábì tẹ̀mí ṣe pé fún yẹn tó jẹ́ bàbá ti yín ni. Kò jẹ́ bàbá mi, àwa ló jàjà ìsinmi, àdáṣẹ́ sí mi. Jàlẹ̀ wá bilẹ̀ wá bá àwọn ọmọbìnrin jà pé kó má gbàbí kọjá. Bàbá tèmi tẹni kó má gbé máa kí kọjá bí àìbájà ní. Ẹ gbé gidi náà. Ẹ ṣe gbé gidi náà. Bàbá tèmi ní. Tẹni kó má gbé máa kí kọjá bí. Àfẹ́ máa sọ bẹ́ẹ̀ mọ́ o. Ẹ̀bù tíra jáde máa yọ ọ̀pẹ̀lẹ̀ o. Wàhálà máa ṣẹlẹ̀ o. Ibi láti ẹ̀hún gbà. Ibi tó máa gbà o. Ibi tó máa gbà rẹ̀ o. Àwọn ọmọ wa sọ̀rọ̀. Ẹ̀wọ́n ní kò sí kan tó ń jẹ́sọ̀ pọ̀ náà. Yínká. Àbá sẹ́kọ̀ kò ṣáà làwọn sọ pé kò sí kan tó ń jẹ́ bẹ́ẹ̀. Wọ́n fẹ́ na Yínká gan, mọ́mí yìí ló fẹ́ na o. Ẹni yìí ló fẹ́ na Yínká. Ẹni. Ó lè nà bó ti do ní mọ̀lẹ́ o tó bá nà ṣọ̀pọ̀ náà wọlé tọ̀ ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Bàbá ti gbé kíkọ sílẹ̀ bẹ́ẹ̀, bàbá ti gbé kíkọ sílẹ̀ bẹ́ẹ̀, ìgbé gòkè kọ́, eléwé ló wá dé níbẹ̀. Ó yà ẹgbẹ́ wọ́n ti yà àdìjọ́. A ti sọ pé láti fi igi dúró lọ́nà àwọn bàbá àgbẹ̀ kú. Ọmọ bàbá ayé. Ìmọ̀lé. Wọ́n ti bàbá tó máa fẹ́ kọjá níjà ní kó máa kọjá kí ló ṣẹlẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ sẹ́ẹ̀. Mo ní ìlú bàbá wa lélẹ̀ ibi tó bá wọ̀ lálẹ́ tó máa ṣí. Bẹ́ẹ̀ ni. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Ẹ sọ pé kọ́ ọ̀dájú adá òbí kan Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. lágbàdo. Ẹ lọ máa pàṣẹ òfin yẹn nílọrin. Ẹ má wọ pálírè. Ìlú ẹlẹ́gbọ̀n la wà yìí. Ẹ má wọ pàṣẹ yẹn bí yìí. Ìran kò wá jẹ́ lọ́dọ̀ máa pàṣẹ fọ́mọ onílẹ̀. Ẹ má sọ fọ́mọ onílẹ̀ pé kò wá máa ṣí ìkọjá bí. Irú Mùsùlùmí wọn gan ni yín tí gbogbo kan máa ń lé mọ́ yín lára. Àwọn bẹ́ẹ̀ tí kábíyèsí bá wa dá sí o. Ènìyàn mi kò máa jù bẹ́ẹ̀ náà lọ. Kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ mọ irú ẹ̀ tó ti ṣẹlẹ̀ tí wọn ò ní àǹfààní láti ṣe fídíò. Ẹ̀yin náà wá wò ìyá yín sí kẹ́ wò ìyá kíní kan Ọ̀ṣun Fúnmiláyọ̀ tó wà ní Ìlọrin
tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní ìlú Ìlọrin ẹ wo àwọn akíkanjú obìnrin tá a ní ẹ wo àwọn akíkanjú obìnrin tí wọ́n ṣojo àwọn ìyá tí wọ́n fi ń tọrọ ìyá àwọn ìyá gidi lélẹ̀ tó yẹ kí wọ́n nǹkan tí wọ́n sìn wọ́n nǹkan tí wọ́n ń bọ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ lé lórí wọ́n ní ìgboyà lé nǹkan tó ń bọ lórí kì í ṣe pé kẹ́yìn wá máa doubt ẹ̀ nígbàgbọ́ ẹ̀ ní belief lórí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ wà máa dá ẹ̀ máa kẹsí pé nìkan ẹ wo bí obìnrin ṣe ń sọ̀rọ̀ obìnrin ló ń sọ̀rọ̀ bílẹ̀ amọ̀ náà láti lẹ̀ pé àwọn obìnrin akíkanjú wà ńlẹ̀ Yorùbá kì í ṣe pé tẹnu àwọn akíkanjú obìnrin wà ẹ wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Abẹ́òkúta ní ọdún náà sọ nígbà tó ń gba owó orí tó ń gba tax tí wọ́n ń terrorize wa tó ń oppress wa ṣe bó obìnrin ló ní kí gbogbo aráàlú ẹ wọlé ẹ lọ sùn inú bí ìyá mi yẹn ó ní gbogbo yẹn wọlé ẹ lọ sùn pé kí ló fẹ́ fa gbogbo rédèrèdè wọ̀nyí ó dẹ̀ mú ọ̀gẹ̀dẹ̀ ó dẹ̀ gbin ọ̀gẹ̀dẹ̀ ẹ̀yin ènìyàn mi ọ̀gẹ̀dẹ̀ máa hù ní ìṣojú ẹsẹ̀ tó ń gbin ọ̀gẹ̀dẹ̀ hù ọ̀gẹ̀dẹ̀ dàgbà lójú ẹsẹ̀ ọ̀gẹ̀dẹ̀ gbọ́mọ ọ̀gẹ̀dẹ̀ dẹ̀ pọ́n abẹ́fọ̀n lábàtà àwọn atíláwíyọ̀bẹ̀tì wọ́n jẹ ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n gbogbo wọ́n jẹ kú wọ́n ṣì ọ̀gẹ̀dẹ̀ jẹ kí ni mo pè wọ́n ṣì ọ̀gẹ̀dẹ̀ jẹ ẹ̀yin ìyá tó kù ẹ bọ́ síta ẹ bá wa kojú àwọn atíláwí ẹ bá wa kojú àwọn Fúlàní ẹ bá wa kojú wọn ẹ bá wa kojú wọn kì í ṣe pé ká máa kó nǹkan síta ká wá máa fi hàn kíní ló mú yàn ń disappear gun tẹ́yà lọ pamọ́ sórí igi ọ̀gẹ̀dẹ̀ kíní wọn ló mú yàn ń wọnú omi lọ ẹ wà máa sọ àwọn kan táwọn baba ńlá wa ti lò sẹ́yìn nígbà náà lọ́rùn kí lẹ rò pé àwọn baba wa fi kojú àwọn Fúlàní ṣé ojú lásán náà fi kojú àwọn Fúlàní ni àwọn baba wa ṣé ìbọn tó ń gbé dání nìkan lẹ rò pé wọ́n fi kojú Fúlàní nígbà yẹn tó fi ṣẹ́gun àwọn Fúlàní àwọn kan baba ńlá wọn ni wọ́n gbé ọkàn lé wọ́n nígbàgbọ́ lé orí ẹ̀ wọ́n nígbàgbọ́ lórí nǹkan tí àwọn baba ńlá wọn jogún fún wọn àwa mélòó ló nígbàgbọ́ lórí nǹkan tí baba ńlá wa jogún fún wa nísìn táwọn Fúlàní fi ń ṣe wá báṣubàṣu èní ọjọ́ sinmi èní ọjọ́ Sunday èní ní Sunday èní àwọn Fúlàní wọ́n ti pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn ní Kogi State ẹ lọ wòwé ìròyìn ẹ mọyì àwọn tí ẹ̀mí ẹ ti sùn léni ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti sùn ní èní ní ìlú Kogi bàbá ń bẹ bíi tàtijọ́ àwa la sin bàbá bíi àtijọ́ bàbá ń bẹ bíi tàtijọ́ àwa ló sin bàbá bíi tàtijọ́ ẹ jẹ́ ká nígbàgbọ́ òun ni number one faith ẹ jẹ́ ká lọ sínú Bible ká tiẹ̀ lọ́bẹ̀ ẹ jẹ́ ká tiẹ̀ lọ́bẹ̀ the book of Hebrew chapter 11 verse 1 ó sọ̀rọ̀ nípa faith ó ní faith ẹ jẹ́ kí kà ní English mi mọ̀ tí Yorùbá yẹn sórí dáadáa mi mọ̀ tí English ó ní faith is the substance of things hoped for the evidence of things not seen ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n nígbàgbọ́ ní orí nǹkan tí wọ́n ò tí ì rí evidence wọ́n nígbàgbọ́ lé lórí ohun tí wọ́n ò tí ì rí ohun tí èèyàn nígbàgbọ́ lé lórí nǹkan baba ńlá wa ẹ jẹ́ ká nígbàgbọ́ lé lórí pé kíní no òun làwọn baba ńlá wa lò èmi náà lò má dẹ̀ fi ṣẹ́gun á ṣẹ́gun wọn ẹ gbàgbé nípa àlùkùránì ẹ gbàgbé nípa báìbù kọ̀ọ̀kan tẹ fẹ́ lọ báìbù ò lè kojú Fúlàní kùránì ò lè kojú Fúlàní wọ́n á fìbọn tú yín lórí káàní ẹ lọ sin àwọn baba ńlá yín ẹ lọ bọ Ògún ẹ bọ gbogbo nǹkan tó bá ń bọ ẹ bọ wọn ẹ gbàgbé nípa ẹ̀sìn yàtọ̀ sí àṣà àti ìṣe la ní nílẹ̀ Yorùbá wa ò lẹ́sìn Yorùbá ò lẹ́sìn a ò ní ẹ̀sìn àṣà àti ìṣe òun ni a ní a ò ní ẹ̀sìn ẹ má jẹ́ kán tàn wá jẹ ẹ jẹ́ ká padà sílé ká padà sílé ká lọ nǹkan táwọn baba ńlá wa ṣe jẹ́ ká lọ ṣe ká lè ṣẹ́gun Fúlàní ti fẹ́ gbalẹ̀ wa wọ́n ti wọ Kogi ilẹ̀ Yorùbá ni wọ́n ti wọ Ògùn Kwara State ilẹ̀ Yorùbá ni gbogbo ibi tí wọ́n ń kógun jà ń bẹ̀ wọ́n ń bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ o wọ́n ń bọ̀ o ẹ̀yin àgbààgbà ibo lẹ wà distraction wá pọ̀ káàkiri distraction lórí ọ̀rọ̀ ọlọ́badé ó wá lọ pọ̀ rẹ̀ jáǹtù rẹ̀ distraction everywhere wọ́n distract wa Olúwo ara àwọn tí wọ́n ń lò ní Olúwo ọba Olúwo yẹn ọba amúgbó yẹn ó wà lára àwọn tó ń lò láti fi distract wa time tó yẹ ká ní láti fi sọ̀rọ̀ tó ṣe kí ní ọ̀rọ̀ Olúwo là á lọ máa sọ ẹ̀yin lọ́ba ìgbà tó yẹ kẹ́ sọ̀rọ̀ tó láti sọ̀rọ̀ nípa ààbò
ẹ máa pè pàdé lórí ara bí ẹ ń pè ṣe joint call ni I don't know bí ẹ ṣe ń ṣe most of the time wọ́n lè pe àwọn bíi mẹ́ta kọ̀ọ̀kan ṣe joint call kọ́ máa bára wọn ṣe pàdé wọ́n máa fi olúwo ń distract wa ṣùgbọ́n olúwo wàá wọlé ni wàá wọlé ìtàn yà wọlé nílẹ̀ wa ni ara àwọn tí wọ́n ń lò nìyẹn kí àwọn àlejò tí wọ́n fún nílẹ̀ tán wá yálégbé àwọn ayálégbé àlejò tán wọnú ìlú tán wá yálégbé kán máa júwe ibi tí ẹni tó ní ìlú á máa gbà mo máa láìkì ìyá yìí pẹ̀lú ìwà tó hù yìí Ọlọ́run máa jẹ́ kó dáa fún ìyá ẹ̀ níbikíbi tí o bá wà tí o bá ti gbóhùn lẹ́nu mi á dáa fún ẹ o á dáa fún ẹ o ìyá yìí ẹ̀yin obìnrin tó kù ẹ̀yin akẹ́kọ̀ọ́jú obìnrin ẹ̀yin náà ẹ máa emulate irú èèyàn bíi eléyìí ẹ máa ṣe àríkọ́ṣe ní ara ẹ̀ irú àwọn èèyàn bíi eléyìí ẹ ṣe àríkọ́ṣe ẹ kọ́ àwọn kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ number 1 ìgboyà ẹ fi ìgboyà kẹ́ fi sọ̀rọ̀ ẹ̀rù á bà wọ́n náà ẹ̀yin àgbà náà lẹ sọ pé ẹni tí eégún lé kó máa rọ́jú bó ṣe ń ra ara ayé ló ń ra ara ọ̀run tí ẹ bá fi ìgboyà fi àtáàkì wọn tán bá wá bá yín ẹ̀yin má wá tiwọn tí wọ́n bá wá bá yín ẹ fi ìgboyà ẹ fi àtáàkì wọn padà pẹ̀lú gbólóhùn lẹ́nu wọn ẹ ti kún wọn láyà especially tó ti jẹ́ obìnrin wọ́n máa bẹ̀rù especially tẹ́ bá jẹ́ oníṣẹ̀ṣe obìnrin wọn ò bí àfa náà tó bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rù yín kí ni wọ́n ní dání ṣe bẹ́ẹ̀ yín náà ni wọ́n wá ń bá tẹ́ ń ṣoògùn fún wọn ẹ̀yin ni wọ́n wá ń bá àbí ẹ̀yin ni wọ́n wá ń bá tẹ́ ń já ewé àtegbò fún òsínwé àwọn àfa ẹ wo ẹ̀yin ènìyàn mi mo kí wa ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín náà ni ohun tí mo rí láti bí ìjẹta ni mi ò ráyè ṣe program yẹn tó rà ń ṣe anniversary kan ní ìlú mi ẹ̀yin náà ẹ rí lórí àwọn Facebook wa àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run I support to be in Nigeria now but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó mú gbogbo àwọn tó lọ gbogbo àwọn brother mi káàkiri all over the world America US UK Canada gbogbo ẹ̀ tán lọ wọ́n dẹ̀ padà láyà àtàláfíà ògo ni fún orúkọ Ọlọ́run èyí tó ń bọ̀ agbára Ọlọ́run I will be on ground by special grace of God mo kí gbogbo apápátá gbogbo yẹn lólùfẹ́ wa lórí ìkànnì Àkàlàmàgbò TV ojú òní tì yín o gbogbo ẹ̀yin ìyá mi gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ ń pè mí bàbá mi kan ọmọ Ìjẹ̀ṣà ni wọ́n sọ àwọn ìtàn kan fún mi lẹ́ni tí mi ò gbọ́ rí ọgbọ́n ìmọ̀ àti ètò Ọlọ́run fún yín kò ní tán bẹ́ẹ̀ kò ní tán bẹ́ẹ̀ mo kí yín bàbá mi mo kí yín ọpọlọ yín ò ní jọba alágbára Ọlọ́run àti gbogbo ẹ̀yin ìyá wa náà tẹ́ ń kàn sí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọpẹ́ ní fún Olúwa à ń bẹ àwa ń bẹ adẹ́sí máa bẹ títí ayérayé mú kí wa o èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni ẹgbọ́n tí ìyá wa sọ ẹ bá wa wò kẹ́dẹ̀ fi ṣọwọ́ sẹ́lòmíì náà ẹ wo bá àwọn Fúlàní àwọn àtọ̀húnrìn wa wọ́n ṣe ń júwe ọ̀nà fún wa ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o mú kí wa ẹ ṣeun thank you.